Àyìndé Akínsọ̀yà àbí kí ló pe rẹ̀ kò ní ṣoríire èmi wá fohùn lẹ̀ ní rẹ̀ mọ̀kẹ́. ẹ̀yin ọmọ ẹgbẹ́ awakọ̀ nípìnlẹ̀ èkó ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ MC Olúọmọ. ẹ wá nǹkan fìdílé. ǹjẹ́ ní tárákùnrin sọ nípa MC Olúọmọ ṣé kò ní sọ di èrò ọgbà ẹ̀wọ̀n báyìí, àti pé kí ló ń ṣẹlẹ̀ gan tárákùnrin tó fi bọ́ọ̀ta tó fi sábẹ́yà gbangba tó ní kò sí tí ó ṣẹlẹ̀ pẹ̀lú èpè rabandẹ fún bàbá yìí. ẹ wá nǹkan fìdílé, ẹ gbọ́ nǹkan tárákùnrin sọ. torí tọ́wọ́ bá ti pọ̀ jù sọkúsọ ni gbogbo tó ń ṣe inú ilé yẹn làwa mọ̀. èmi mi control ní under table pẹ̀lú àwọn kọ̀líìsì mi tó kù tá à ń gba owó swayin 2.5 bá dé gbá ọmọ náà lọ gbowó wa ni bá dé gbá ọmọ náà gbowó fún gbàgbàjà ni. mo mọ iye tá à ń gbé káàkiri lóní tíátà náà, mo mọ ìta bá dé fíìmù oní tíátà tó ń ṣe lọ́ọ̀ṣì kan, mo mọ ìta ń gbé bọ́lẹ̀ ẹ lọ gbélé wa inú àyíká àti àwa ló wà tá a gbéwé ẹ̀dá ni àdẹ̀mọ ìta fàdé ilé tiẹ̀ láì gbà kọ́bọ̀ bẹ̀ láì jèrè kankan. nítorí tó jóúnjẹ wa gan-an ò fílẹ̀ lọ́rùn. ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń sọ̀pọ́tì gbogbo tó rí olú ẹ̀wọ̀n ṣe tó ń ṣe tiẹ̀ ṣé ẹ̀wọ̀n tí sassan Àyìndé Akínsọ̀yà àbí kí ló pe rẹ̀ kò ní ṣoríire èmi wá fohùn lẹ̀ ní rẹ̀ mọ̀kẹ́ àwọn òrí bí sọ̀rọ̀ látijọ́ yìí tó ra rò pé kò tọ́ sí wa ká máa sọ̀rọ̀. ṣùgbọ́n a ti wá rí i pé ó dàbí pé ẹkọ̀ dàgbà bíi tẹ́ wà ẹkọ̀ nípò pẹ́ẹ́bẹ́ ní pósì náà nílà káyọ̀ táwa yìí gan àti gbogbo àwọn tẹ́ kó jọ àmọ́ kéèké tẹ́ kó jọ àwọn súlẹ̀ tẹ́gbẹ̀yẹ tó yẹ pé báskẹ́tì oúnjẹ ló ń gbé wọ́n fi wálẹ̀ sínú ogun ní tẹ̀fí wọn travel láàrin oṣù mẹ́fà ó ṣòṣìṣòṣì ní òyìnbó wọ́n dá padà. àwọn yẹn máa sọ̀rọ̀ Ajagungbadé ẹ̀yin dẹ̀ wà lórí ìjókòó tẹ́ wàágùn Ajagungbadé lórí yín tẹ́ fi jẹ́ sí ṣàmà yẹn wo wàhálẹ̀ wo fìtìnátì bọ̀bọ̀ inú àdúgbò wo dààmú tó ní. nígbà tá a fẹ́ bọ́ sí Park & Garage orí ààrẹ l'Ajagungbadé wà ó yọ díìpù lọ́wọ́ gbogbo ẹnibọ̀dì dúró ní tọ́jọ́ wọlé òun ló ṣínà pé ó yá ẹ wọlé ẹja sọ ta fẹ́ òjókòó náà òtẹ́jókòó lé gbogbo owó ni òun náà òun ṣòṣì máa mọ̀ ẹ̀wọ̀n ojú ẹ̀wọ̀n. ṣùgbọ́n ẹja gbàgbé ẹ̀ kẹ́nibọ̀dì máa sọ̀rọ̀ jù ọ̀rọ̀ ti pọ̀ jù lórí mídíà èrò làá fẹ́ sọ. ṣùgbọ́n tó bá jẹ́ pé